ẹ̀yin olólùfẹ́ mi ọ̀rọ̀ ti yí padà o ọ̀rọ̀ ti yí padà báyìí o ọ̀rọ̀ ti yí padà sórí baba Mohbad. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni baba Mohbad ò fẹ́ justice? Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni baba Mohbad ò fẹ́ justice? Ìbéèrè ni o. Lọ́dọ̀ ti tèmi máa ń tèmi ń wò yẹn ó ń wá justice, ó fẹ́ justice, gbogbo ara ló fi ń wá justice. Àmọ́ àwọn kan ti ń fi allegation kan báyìí sí wọ́n ní baba Mohbad ò wá justice. Wọ́n ní it's just like pretend pé bóyá baba Mohbad ní àṣírí kan tó ń bẹ̀rù pé tí òun bá fight jù wọ́n máa tú àṣírí yẹn láti fi against òun. Ẹ jọ̀ọ́ àṣírí wo ni irú baba Mohbad lè ní tó lè máa bà wọ́n lẹ́rù láti má wá justice fún ọmọ wọn? Ẹ má gbàgbé pé bàbá yìí kò gbé pẹ̀lú Mohbad. Mohbad ń dágbé kó tó di pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ni. Ìyá Mohbad òun ló ń close mọ́ Mohbad àtàwọn àbúrò Mohbad àtàwọn ẹ̀gbọ́n Mohbad. Bàbá Mohbad ń gbé lọ́tọ̀ pẹ̀lú ìyàwó mi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́. So kí ló wá fẹ́ fa àṣírí tó fẹ́ mú kí bàbá Mohbad má wá justice fún ọmọ ẹ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ? Wọ́n wá ní lórí ọ̀rọ̀ Dàmọ́lá tí wọ́n mú yìí, wọ́n ní bàbá Mohbad gbọ́ wípé àṣírí fídíò kan tú jáde, 3-minute fídíò, àṣírí ẹ̀ tú jáde. Bàbá Mohbad ò dẹ̀ take action. Ìkànnì àwọn olólùfẹ́ mi ló pè mí tó ń pè mí sí àkíyèsí yẹn o. Bí mi àti yẹn ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni another kọlù mi wọlé tó já kọlù ẹni yẹn. The same ọ̀rọ̀ justice for Mohbad yìí náà ni ẹni náà tún sọ. Ìyẹn náà ni ẹlẹ́yẹlé ṣé mo ti gbọ́ pé àṣírí àwọn tí ó gbẹ̀mí Mohbad ti tú pé bọ̀bọ̀ kan tó ń pè ní Dàmọ́lá ó ti send 3-minute video sí Yomi Fabi. Mo ní mo ti gbọ́, mo ní kódà gan mo ti ṣe fídíò gan lórí ẹ̀. Mo ní ṣé ẹ wo fídíò mi ni wọ́n ní àwọn ò tiẹ̀ tí wò. Mo ní kódà ọ̀rọ̀ yẹn náà ni èèyàn kan sì ń bá mi sọ lọ́wọ́ kó tó di pé kọlù yín kọ̀ ti fóònù ẹni yẹn. Wọ́n á ní mo yóò dàbí pé ọ̀rọ̀ yín méjèèjì ó fẹ́ tálì. Wọ́n ní àkíní kan tẹ́tẹ́ ni yẹn ń sọ. Mo ní ṣé àwọn kan tó wà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n fẹ̀yìn méjèèjì sórí conference call ká mẹ́ta kójọ máa fọ̀rọ̀ jomi tó ọ̀rọ̀ yẹn bí mo ṣe fi wọ́n sórí conference call nìyẹn. Bá a mẹ́ta ṣe bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ jomi tó ọ̀rọ̀ nìyẹn. Kí ni nǹkan tí mo fẹ́ fàyọ ni pé ibi táwọn méjèèjì tí wọ́n ń direct ọ̀rọ̀ wọn lọ, ẹnìkan sọ wípé tó bá jẹ́ wípé òun ni bàbá Mohbad pé immediately tóun gbọ́ ọ̀rọ̀ yẹn òun máa tẹ ọkọ̀ létí ó di police station ẹni straight pé opportunity ni fún mi pé mo tiẹ̀ gbọ́ pé èèyàn kan send 3-minute video wọ́n dẹ̀ ti arrest ẹni yẹn wà ní police station. Kó tó di pé máa release ẹni yẹn máa ti kọ́kọ́ dé ọ̀dọ̀ ẹni yẹn náà máa ti kọ́kọ́ gèjè yánnayànna ó yá gbogbo evidence tó kù ó yá máa tú fún mi. Mo ní ṣé níwájú àwọn ọlọ́pàá náà ó ní wáyé pé òun ní pé nǹkan tó máa ṣe nìyẹn pé àwọn ọlọ́pàá gbà rí i pé ara abiyamọ ló ń ta òun. Ìgbà tẹ́nì kejì máa sọ ìyẹn sọ pé tó bá yẹ pé òun ni bàbá Mohbad o pé tó bá jẹ́ pé inú olè ni àdúrà wà torí pé kí ni fóònù àdúrà òun ni wọ́n fi send message yẹn. Àdúrà ni wọ́n sọ pé send message yẹn kan tó later dictate yìí pé Dàmọ́lá ló hack àkáǹtì àdúrà láti fi send iṣẹ́ yẹn. Ó níbi kíbi tóun kádùrà wà òun á wà débẹ̀. Ó ní tóun ò bá fọwọ́ kàn rí tóun ò bá lù rí njọ tóun ti bí. Ó ní lúlù tóun máa lù njọ yẹn bí tó bá lè kú kó kú ni. Lẹ́yìn tóun bá wá tẹ̀fẹ̀ lóhun tán ló máa ti pé yá máa kà. Ìyẹn jẹ́ pé o ní àwọn àṣírí tó báyìí lọ́wọ́ o dẹ̀ dákẹ́. Àṣírí nǹkan tó gbẹ̀mí ẹ̀gbọ́n ẹ̀ o dẹ̀ ní lọ́wọ́ báyìí o dẹ̀ dákẹ́. O dẹ̀ sọ láti jọ́njọ́ yìí. Èmi wá ní sáà mo wá ní gẹ́gẹ́ bí èrò ọkàn ti tèmi o. Mo ní èmi ò tí ì lè blame bàbá Mohbad. Mo ní tó bá yẹ pé nǹkan tó yẹ pé bàbá Mohbad nìkan ni wọ́n ń dá fèsì kìíní yìí fún ara wọn ó ṣeé ṣe ká blame wọn pé ó dẹ̀ gbọ́rú nǹkan bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ lọ. Mo ní bọ̀ since tó jẹ́ pé bàbá Mohbad wọ́n ní àwọn legal team tó ń bá wọn ṣiṣẹ́ bíi lọ́ọ̀yà méjì ló wà lọ́wọ́ bàbá Mohbad. Lọ́ọ̀yà Shitu
lọ́ọ̀yà Dòsùnmọ́ àbí kílé orúkọ ìkejì àwọn bíi méjì ni wọ́n wà pẹ̀lú bàbá Mohbad tó tiẹ̀ jẹ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta ìgan ó tiẹ̀ tún fàjà tán ní ṣé Ṣítù náà ní kò ṣiṣẹ́ tó yẹ kó ṣe ni àbí lọ́ọ̀yà kejì mo ń gbàgbé orúkọ ẹ̀ sápá mi ní orí sìn lọ́ọ̀yà Dòsùnmọ́ àbí lọ́ọ̀yà kíkiní kọ́ṣá tọ́rọ̀ yẹn tiẹ̀ di iṣu atayanyan so àwọn yẹn wà ń bẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé anything tó bá ṣẹlẹ̀ báyìí bàbá Mohbad ò lè gbé ní ìgbésẹ̀ kankan láì ṣe pé àwọn yẹn bá gbọ́ sí i ta ló mọ̀ bóyá bàbá Mohbad tiẹ̀ ti fẹ́ lọ tó yẹ pé àwọn yẹn ni wọn ò jẹ́ kí bàbá Mohbad lọ pé kàn jẹ́ káwọn lọ torí mi gan mọ̀ pé bàbá Mohbad ò kàn lè déédéé dákẹ́ tó gbọ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn à ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ bí kọ́ọ̀lù mi kàn tó ṣe já wọlé nìyẹn àwọn dá kọ́ọ̀lù tó ní eléyìí ok wọ́n á ní kàn jẹ́ kí n píkì kọ́ọ̀lù yẹn ìgbà tí mo píkì kọ́ọ̀lù yẹn ẹni yẹn náà máa sọ the same thing ọ̀rọ̀ wọn yẹn náà dọ́gba but ẹni yẹn sọ wípé ǹjẹ́ mo jẹ́ mọ̀ pé ó dà pé ẹni tẹ́mi sọ yìí ó close mọ́ bàbá Mohbad dáadáa ẹni yẹn wá sọ pé òun pe bàbá Mohbad pé ṣé ẹ ti dé police station kí ni nǹkan tẹ́ ẹ bá bọ̀ lórí ọ̀rọ̀ ọmọ tó sọ pé wọ́n mú síbẹ̀ wọ́n ní bàbá Mohbad sọ wípé àwọn ti rọ́yàn lọ mo ní ṣe rí pé ọ̀rọ̀ èmi àtẹni yìí sìn ó fẹ́ dọ́gba ó ṣeé ṣe kó jẹ́ pé bàbá Mohbad ti rọ́yàn lọ lóòótọ́ àpá wọn tí wọ́n bá bàbá Mohbad ṣe lọ́tọ̀ pé kí bàbá Mohbad jókòó kọ́ jẹ́ káwọn handle ẹ̀ fún ara wọn ẹni lólùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sí LLA Global TV gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin náà ní tọwọ́ yín abudintolókun abudintolọ́sà ọwọ́ yóò ní kọ́sàlẹ̀ àpò gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe náà ẹ subscribe kájọ máa jẹ ìgbádùn ètò yìí kò jẹ́ nǹkan tí mo rí tí mo ní kí sáré wá fi tó ẹ̀yin lólùfẹ́ mi létí pé any information tí n bá ti rí bí mo ṣe promise pé màmá fi tó yín létí àwọn èèyàn ti fi allegation kan bàbá Mohbad báyìí wọ́n ní bàbá Mohbad ò wá justice fún ọmọ ẹ̀ tèmi dẹ̀ mọ̀ wípé máa yẹn ó ń wá justice ẹ̀yin lólùfẹ́ mi ẹ fi ẹ̀rọ kan ti yín hàn lábẹ́ comment section tó bá yẹ pé ẹ̀yin ni kí ni nǹkan tẹ́ máa ṣe nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ sẹ́ni kankan wa bọ̀ tó bá jẹ́ pé ẹ̀yin lẹ wà nírú position bẹ́ẹ̀ yẹn a ò ní sí nírú position tí ò dá lágbára Èdùmàrè tó bá yẹ pé ẹ̀yin ni tẹ́ ẹ wá gbọ́ pé wọ́n ti bá yín mú èèyàn kan tó tú àṣírí jáde kí lẹ̀yin máa ṣe ìgbésẹ̀ wo lẹ̀yin máa gbé ẹ jọ̀ọ́ ẹ bá mi fi èrò kan ti yín hàn lábẹ́ comment section but èrò kan tèmi òun lèmi sọ yẹn èmi ò rí bàbá Mohbad blame èmi mọ̀ bàbá Mohbad ó ń wá justice abiyamọ ni máa yẹn bí máa yẹn ṣe wà ìtẹ́ ẹ bá máa ní kẹ́ ẹ dí ọkàn ẹ̀ mo fẹ́ lè sọ wípé òun gan ilé ayé gan àti sùn ọmọ èèyàn tó sì wà nínú morgue káni wọ́n bá ti sin bọ̀bọ̀ yẹn sìn ní wàláì tẹ́sán máa yẹn gan àti wálẹ̀ but since tọmọ yẹn sì wà ń bẹ̀ yẹn máa yẹn gan ò tí ì lè gẹ̀ẹ́tì ara ẹ̀ kò tí ì lè gẹ̀ẹ́tì ara ẹ̀ kódà gan máa yẹn gan á ti wà confused báyìí because àwọn kan ti ń sọ nísìnyí pé tí wọ́n bá fi lè release Dàmọ́lá tí a gẹ̀ẹ́tì full video yìí látọwọ́ ẹ̀ débi pé àfi justice yìí pé àwọn máa jáwọ́ pò nu justice from bad mo ní ẹ jọ̀ọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ tí àṣírí ò bá tọwọ́ Dàmọ́lá jáde àṣírí sì máa tọwọ́ ẹlòmíì jáde kò sáàsẹ́ni tó push Dàmọ́lá tẹ́lẹ̀ yìí fi ṣẹlẹ̀ ó ti yẹ kẹ́ ẹ fi mọ̀ pé ẹlẹ́dàá Mohbad ò sùn kò dẹ̀ ní sùn until tá bá rí justice ẹ má sọ pé bóyá torí pé tó bá ti release Dàmọ́lá sìn tí a rí full video ẹ má jáwọ́ ẹ má jáwọ́ tá a bá ti jáwọ́ gbogbo wa ti fail nìyẹn a dẹ̀ ní fail lágbára Èdùmàrè a ní fail ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sì continue èmi mọ̀ pé ẹlẹ́dàá Mohbad ń jà ó dẹ̀ máa jà débi a máa fi gba justice ni kò sáàsẹ́ni tó ti Dàmọ́lá tó fi ṣe nǹkan tí ó ṣe ṣiṣẹ́ yìí ṣe ló tì í ṣe bówó ló ń wá òbí tó wó yẹn wá tì dé ẹlòmíì náà àtún ṣiṣẹ́ mistake irú ẹ̀ náà àtún tì jáde èmi mọ̀ pé a máa gba justice yìí bó pẹ́ bóyá a máa gba justice ẹ má ti jàwọ́ ẹ jọ̀ọ́ wọ́n níbẹ̀rẹ̀ ò kì í ṣoníṣẹ́ àfẹn tó bá forí tì dópin ẹjọ́ yẹn lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sì máa continue èmi mọ̀ wípé justice for Mohbad is around the corner ẹ gbà bẹ́ẹ̀ ẹ lólùfẹ́ mi a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ justice for Mohbad wọ́n ti ń fa allegation kan ọba Mohbad wọ́n ní kò fẹ́ justice ṣé lóòótọ́ ni ẹ jọ̀ọ́ ẹ fi èrò ọkàn yín hàn ẹ jọ̀ọ́ mi a ní rí jù báyìí lọ tí n bá tún rí any information màá tún mú wá fún yín èmi náà ni mo promise yín pé any information tí n bá ti rí màá máa mú wá fún yín èmi náà ni LLA Global ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí LLA Global TV ire o.